mo yẹ̀ṣẹ̀ wá rí reason tí Saudi Arabia, Dubai, àwọn bíi Qatar tí wọ́n ṣe restrict ọ̀rọ̀ social media nílùú wọn. Mo yẹ̀ṣẹ̀ rí ní o, àṣé wọ́n fi mú ìlú yẹn dúró ni. Àwa lérò báyìí lajú ni o, wọ́n lajú dé ọ̀làjú dé. Tẹ́ bá wo lára àwọn countries tó ń progress, tẹ́ bá lọ wo chart nsìn, chart àwọn country tó ń progress lọ́wọ́lọ́wọ́ nsìn, àwọn bíi Saudi Arabia, bíi Qatar, bíi Dubai, àwọn country tó ń manage kíni wọn yẹn, àwọn ló ń progress lọ́wọ́. Gbogbo àwọn other countries ẹgbẹ́ even lórí America olùkàlùkù ti sórí kòtò báyìí. Tẹ́ bá lọ wo economy gbogbo wọn olùkàlùkù ti sórí kòtò. Àwọn tá à ń sọ yìí, àwọn ìfọlọ́pọ̀ orí sókè báyìí wọ́n jù lọ. Nítorí pé wọ́n manage sọ̀rọ̀ sí láàrin, wọ́n manage bí expose sí àwọn ọmọ tí ò ti kiri. Ẹ jẹ́ kí a ṣọ́ àwọn ọmọ yìí pẹ̀lú social media. Social media ti dálẹ̀ lu wa yìí, òun ló lọ yẹn o. Tí ẹ bá rí information 100% lórí social media, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run 98 ń bẹ irọ́ ni o. Fake news ní 98 ń bẹ o, kò ṣe gbọ́kànlé o. Béèyàn bá sọ pé tí social media bá ní ẹ káàárọ̀ lọ yọjú lójú wíńdò kó mọ̀ bóyá ẹ̀ ti mọ́ lóòótọ́ o. Àìjẹ́bẹ̀ àárín òru ló máa jáde síta. Ibi tí social media bá wa dé nìyẹn. A lè bá àwọn ọmọ wa sọ̀rọ̀ láti make sure pé wọ́n tẹ̀lé ìlànà tó yẹ kí a tẹ̀lé lórí ìmúra ni o, ní sọ̀rọ̀ sí ni o, lórí pàápàá jùlọ láti kẹ́sẹ̀ lẹ̀. Ẹ jẹ́ káwọn ọmọ wa máa sọ Yorùbá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, òbí mi máa fi yangàn alọ́mọ wọn gbọ́ Yorùbá inú alẹ́ máa dùn. Alọ́mọ wọn ò lè tó sì gbọ́ Yorùbá rárá. Inú ẹ̀dẹ̀ ń dùn pé tó sì gbọ́ Yorùbá. Ẹ wo ìgbà tó ṣẹlẹ̀ recently ní òdì ìdìbò yìí. Èèyàn kan sọ pé wọ́n ọmọ Èkó, wọ́n wá gbé máìkì ní lọ́wọ́ kò lè sọ Yorùbá. Olówó ọmọ Èkó, wọ́n gbé máìkì ní lọ́wọ́ kò lè sọ Yorùbá. Tó bá lẹ́tọ̀ọ́ sí ìkọ́ yẹn jù bẹ́ẹ̀ lọ, bí ìkọ́ yẹn ṣe máa bọ́ lọ́wọ́ tó máa bọ́ ọmọ lọ́wọ́ náà nìyẹn. Ẹ jẹ́ ká ká ọmọ wa Yorùbá. English wọ́n á gbọ́ gbótó lọ gbogbo ẹ̀ á gbọ́ English. Ẹ jẹ́ àfi Yorùbá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn lé. Nígbà tó bá ti ń grow á ti gbọ́ Yorùbá yẹn. Tó bá dé school automatic ní English ó máa gbọ́. Àwọn èèyàn ti ń bá ọmọ kókó sọ English ń sìn o. Ọmọ kókó àti ń bá sọ English ń sìn. Lọ́jọ́ tó ti bí lọ́ ti ń bá sọ English, wọ́n á ní kó lè gbọ́ dáadáa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kó gbàdúrà wa. Gbogbo àwọn ọmọ náà Ọlọ́run á ṣe wọn lólóríire fún wa o. Ọlọ́run á ṣe wọn lọ́mọ ọlá fún wa. Ọlọ́run ò ní ṣe wọn lọ́mọ tó ń lójú tóbi. Ọmọ tó ń gbòmí ga tó jẹ́ kóbi máa fọwọ́ sọ̀yà pé ọmọ mi rèé, òun Ọlọ́run máa ṣe fún gbogbo wa. Thank you very much, sir. Honourable Commissioner, sir. Bẹ́ẹ̀ máa bá wa answer question yìí, sir. Ìgbà tí aṣíwájú wà ń bẹ̀. Commissioner, wọ́n ní kí ẹ má gbàgbé ask slot wa. Ẹni sùúrù. Ìgbà tí aṣíwájú wà ń bẹ̀, wọ́n fún wa ní mẹ́jọ, Fáṣọlá ọdún mẹ́jọ, láti gba Ambode àwa fẹ́ kẹ́ bá wa yanjú nǹkan náà. So 5 slots ní state government máa ń pín fáwọn èèyàn tó ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá fún wa ní 10 kan lọ́dún yìí torí pé kò sí COVID lọ́dún yìí mọ́sà. Ẹ ṣe ẹ̀yin náà ti sọ ìgbà tó ìwé táwa bá lẹ̀ ni ò sí nínú ẹ̀. Ṣé àpá ẹ̀yin náà ti sọ ìgbà tí ó ti disappear. So ìwé ẹni tó disappear nú ẹ̀ òun làwa bá. Àwa rí nú ẹ̀. Ẹ wá lọ yẹjú ẹ. So ẹ máa gbọ́ COVID tí wàá dá ètò pọ̀ jù lẹ́ńdẹ̀. Bọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Gbogbo ọ̀rọ̀ COVID Ọlọ́run ti bá a dàrú. Alhamdulillah. Saudi náà ṣe wọ́n ti dá ògbó slot Nàìjíríà padà fún wọn. Wọ́n dẹ̀ ti yọ age kúrò. Èèyàn bá 100 kó 120 tó bá ti lówó ẹ̀ lọ́wọ́ tó lè rìn. Wà á lè ṣe àjò. Iṣẹ́ yìí ẹ̀rọ mi ni. Ẹ mọ̀ pé alọ́gà ẹ̀mí ò lè dédé mú báyìí báyìí ní mo kọ̀ọ̀kan bọ̀ ẹ ti rán mi. So màá dẹ̀ jíṣẹ́ yìí fún Mr. Governor. Pé ìbọn báyìí máa ń ṣẹlẹ̀ o. Àwọn dẹ̀ ní kórè àbíà. Ọlọ́run dẹ̀ ṣe mo ní ẹni tó máa gbè mí lẹ́sẹ̀ bí. Mọ̀dúrítọ̀ wà bí.
àwọn àti gómìnà náà wọ́n jọ ń fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ gbogbo gbà ni so tí bá yẹ sọ mọdé tàbá gbé gómìnà Ọlọ́run abá wa lọ ṣe. sọ̀rọ̀ so Ọlọ́run abá wa ṣe so ṣé márùn lẹni wọ́n fi síbẹ̀ ẹ jẹ́ ká máa wo márùn ẹ̀ ká má ti lọ sórí mẹ́wàá yẹn èmi á jíṣẹ́ confam máa jíṣẹ́ iṣẹ́ ìjọba á lọ sọ̀rọ̀ lórí tébù bẹ́ẹ̀. ẹjọ́ náà tóbi